Olúwalémọ̀rẹ́ ọba tẹ́lẹ̀ kára ayé ọba rẹ̀gẹ̀sì ọba lánàá ọba tó ní ewé tó ní egbò. Olúwalémọ̀ ìbàlẹ̀ ni o mo ṣí fìlà ẹ wo ẹ̀yin ọmọ ya mi ẹ jẹ́ ká lọ gbìyànjú iṣẹ́ yìí. Babaláwo àfáà wòlíì pastors àti gbogbo ẹ̀yin tẹ́ wò mí àyàn oníṣẹ̀ṣe àwa oníṣẹ̀ṣe káàkiri àgbáláyé ẹ jẹ́ ká lọ gbìyànjú iṣẹ́ yìí. Ó ké lójú bòtò Olúwalémọ̀rẹ́ àfọ̀ṣẹ oní ring àti oní chain ni. O lè lo fancy ring o lè lo ìbílẹ̀ o lè lo fancy chain also wà lè gbé kọ́rùn àwọn èèyàn onímọ̀ bí a wà ní church o lè fi sẹ́nu báyìí àti sẹ́nu a máa fi gbàdúrà fún ara ẹ ní o fi bá ti yàn jẹ́ kí ló máa lọ báwo ló fẹ́ ṣe lọ wá ike tó bá transparent báwo ló fẹ́ ṣe wàá mú ewé àbámọ́dá 21 wàá kó sísàlẹ̀ wàá ṣojú ẹ̀ sókè wàá mú orí ọká tó bá láṣẹ lẹ́nu gbèsè lórí tútù tó bá láṣẹ lẹ́nu gbèsè lórí wá ọ̀gààyè gbèsè lórí wá ọ̀gààyè tó jẹ́ owó tó wà òkè dáadáa gbèsè lórí wá kéde náà ké ọ̀pọ̀lọ́ àyè gbèsè lórí ọmọ ìyá mi kí ló máa ṣe wàá kó ewé wàá kó gbògbòdì akẹsẹ kólé lórí ṣùgbọ́n kólé lórí wá ewé kan pé ewé kan ní mẹsẹmẹsẹ gogoro gbòǹgbòdì mẹsẹmẹsẹ gogoro tó ń pè ní olóhùn yìnyín gbòǹgbòdì ẹ̀ gé kékèké kó sí lórí kí ló máa ṣe wàá wá kó chain yẹn àti bí a chain àbí kíní kan àbí òka kò sí lórí o lè kó 100 million sí bá ti kó sọ ọmọ ìyá mi dàtí lè lórí fílẹ̀ fún 16 days lẹ́yìn 16 days yẹn lọ́yọ́ kúrò mẹ́ẹ̀ sàkógbẹ bá ti gbẹ sàkógbẹ o lè máa dé bọ́ọ̀rùn máa fi ṣàdúrà fún ọ bá fẹ́ ṣàdúrà fún èèyàn kàn fi àwọn kan ṣàdúrà fún àwọn èèyàn á mú ẹ lẹ́nu o lè tó bá ti kó gbàdúrà fún àwọn ìtàn kí ló máa lọ ṣe kàn lọ lá epo èhun lè rọ ẹ lá epo àbí kó lọ ewé ọ̀dúndún tẹ̀tẹ̀ ewé ọ̀dúndún àti tẹ̀tẹ̀ lọ́ mọ́ra wọn fi òríko kòkó máa fi sẹ́nu o lè ra fi epo díẹ̀ sí kò fi sẹ́nu á ṣe kíni á rọ̀ lẹ́nu ẹ bó ti jẹ́ nìyẹn má fi ṣèkà ọ má fi bà tèèyàn jẹ́ èèyàn fi gbàdúrà fara ẹni ẹni tó bá bà tèèyàn jẹ́ ẹláyé ẹ má rí dáadáa ni ọ wo ló mọ̀ má bà tèèyàn jẹ́ ọ àdúrà àgbà wàá tiẹ̀ ṣe iṣẹ́ tó dájú ni téèyàn fi gbàdúrà fara èèyàn ẹ wo àdúrà gbọ́ yẹn àgbà ọ lágbà ìmọ̀ lágbà ọ̀tọ̀ láyé ọ̀nà àlà fún gbogbo yín o àlà fún mi náà àlà fún wọ àlà fún àwọn ẹbí mi àlà fún àwọn ẹbí tiẹ̀ náà ògùn ẹ̀ sábúyọ̀ rẹ̀ sátọ̀ ni ọ bá mi share fídíò bá mi share lágbà ọ̀tọ̀ láyé ọ̀nà sálà fún ẹni wàá rògbò ẹ̀ láyé ọ wọn ní ṣẹ́kù ayé ní ṣẹ́ pa ọ thank you very much God bless you international.